ẹ kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ wọn. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì ọ̀rọ̀ láti ọwọ́ Ọlábísí Àkàndé. Ìkànnì ọ̀rọ̀ òun ni ìkànnì tá a gbé kalẹ̀ láti mọ lúra wa lọ́gọ̀ ẹnu, láti tínra wa nígbẹ́rẹ́ ìpàkọ́, síbẹ̀ náà láti ṣe kóríyá fúnra wa. Lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa yóò mọ jẹ́ láti inú ìmọ̀ àti ọgbọ́n Yorùbá, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti máa ń sọ fúnra ní gbogbo ìgbà, torí pé ọmọ ojúmọ́ kan ìmọ̀ kan ni àwa. A máa ń sọ fúnra wípé ọgbọ́n ò pin sílẹ̀ ibì kan, àti wípé afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òun ni ò jẹ́ ká pé àgbàlagbà ní àṣìwèrè. Ẹ káàbọ̀ sí abala kẹsàn-án lórí ìkànnì ọ̀rọ̀. Fún tèmi ọ̀rọ̀ wa kò lọ dọ́yìndọ́yìn. Ní kúkúrú, àkọ́lé ọ̀rọ̀ wa fún tòní òun ni gba ara rẹ nímọ̀ràn. Kò jù bẹ́ẹ̀ lọ, gba ara rẹ nímọ̀ràn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n fẹ́ gba ẹlòmíì nímọ̀ràn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n fẹ́ pe ẹlòmíì sí àkíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n rò pé àwọn ní ìmọ̀ lórí bó ṣe jẹ́ kí àwọn ènìyàn ẹlòmíì, lórí bó ṣe jẹ́ kí wọ́n gbé ìgbé ayé tàbí bó ṣe jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ó rọrùn fún àwọn ènìyàn láti fún ọmọ ẹlòmíì nímọ̀ràn, èyí tó ṣe wípé àwọn gangan lára wọn kì í tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa gbọ́ torí oníkálukú èèyàn máa sọ, ẹ jẹ́ ká gbáyé ká ṣe ayé rẹ̀, ẹ má jẹ́ ká ní ìwà ànìkànjọpọ́n, ẹ má jẹ́ kó jẹ́ pé ìwà ìmọ̀tara ẹni nìkan, ẹyẹ jẹ́ àpurọ́, ẹyẹ jẹ́ àṣèké. Lọ́pọ̀lọpọ̀ ẹyẹ jẹ́ torí pé ńgbà tá à ń sọ ẹlòmíì là ń lérò pé ó yẹ kó ṣe, àwọn ò lérò pé ó yẹ káwa gan ṣe. Èyí ló fà á tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, yálà àgbàlagbà ni àbọ̀mọdé tí ń pèyàn sákìyèsí, yálà àwọn olórí tí wọ́n ń sọ fún àwọn ọmọlẹ́yìn pé kí wọ́n ṣe nǹkan, ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n á sọ pé ọ̀rọ̀ tí ń bá sọ ni kẹ́ ẹ tẹ̀lé, ẹ má tẹ̀lé ìwà mi. Kí ló dé tí ìwọ ọlọ́rọ̀ ò fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ara rẹ̀? Ìwọ ọlọ́rọ̀ ò bá gbìyànjú kó tẹ̀lé ọ̀rọ̀ ara rẹ̀. Torí pé ó rọrùn láti fi ìwà wa ṣe àpèjúwe fún àwọn ènìyàn ju ká máa kàn fi ọ̀rọ̀ ẹnu wa fi ṣàpèjúwe lọ. Torí pé ẹnu dùn rò fọ́, kò sẹ́ni tí ò lè fẹnu rò fọ́. Àṣebẹ́fọ́ ni tẹ́ ẹ bá ti já ẹ̀fọ́ ṣọkọ, tẹ́ ẹ bá ti já ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ fi irú sí, ẹ̀bù ẹ̀gúsí sí, gbogbo ẹnu dùn rò fọ́, kò sẹ́ni tí ò lè fi ẹnu rò fọ́. Wá di pé ẹ bọ́ sínú ilé ìdáná, ó yá ẹ gbé ẹ̀fọ́ jáde, ó di pé ẹ̀fọ́ yìí mọ̀ fẹ́ láta díẹ̀, iyọ̀ mọ̀ tí ẹ fẹ́ já díẹ̀. Agbada ọwọ́ náà ó dùn bẹ́gì, kò sẹ́ni tí ò lè fagbada ọwọ́ bẹ́gi. Àbádà ọwọ́ kákàn gbé ọwọ́ sókè, àṣebí gini tẹ́kàn gé ewu báyìí. Ó yẹ ẹgbàdá tàbí ẹgbàáké, ó yẹ ẹgé igi, yóò di pé kíní yóò rọrùn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ kó jẹ́ wípé ọ̀rọ̀ ẹnu àwọn lè àwọn èèyàn ń tẹ̀lé, ṣùgbọ́n wọn fẹ́ kán tẹ̀lé ìwà wọn. Ilé ń bẹ́nu tí ò jẹ́ káyé ó rójú. Tó bá ṣe pé ọlọ́rọ̀ fúnra rẹ̀ tó bẹ́ sọ̀rọ̀, òun gangan kọ́kọ́ fi ọ̀rọ̀ ara rẹ̀ ti àwòkọ́ṣe fún àwọn ẹlòmíì. Ìwà wa ni àbájẹ́ kó jẹ́ àwòkọ́ṣe. Má jẹ́ kó jẹ́ pé akànyánu láti sọ fún àwọn ènìyàn ṣe léyìí má ṣe tọ̀hún, gbadí mọ́ gbàbẹ̀, tó sì jẹ́ gbẹ́ni tí ń sọ̀rọ̀ fúnra rẹ̀. Jọ bí ẹni pálábọ̀sí ló pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ wa. A sì gbọ́dọ̀ mọ ìkápá àti ṣe àbòsí láàrin ara wa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn ènìyàn wọn kì í sábà mọ pé alábòsí làwọn, torí pé wọn mọ̀ pé àwọn fìsíbì kan. Ìfìsíbì kan yìí òun làwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní bias. Torí pé oníkálukú wa náà ló ní ibi tá a fì sí. Àmọ́ tá a bá ti mọ ibi tá a fì sí, ibi tí mò ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yìí, èmi náà fì síbẹ̀. Bóyá kí n kọ́kọ́ lọ tún ṣe náà, bóyá kí èèyàn tiẹ̀ tó bóde mọ́ sọ fáwọn aráyé pé ẹ ṣe eré ẹ mọ̀ ṣe tọ̀hún, ẹ gba bí ẹ mọ̀ gbà bẹ̀, bóyá kí èèyàn kọ́kọ́ gbé e níwà. Lọ́pọ̀lọpọ̀ ọgbà náà mo rí wípé ọ̀nà tó dáa jù láti ṣe àyípadà fún nǹkan kan òun ni kó ṣe wípé ẹni tó ń gba àwọn èèyàn níyànjú àyípadà, onítọ̀hún gangan gbé ìgbésẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ fúnra rẹ̀.
ẹ̀yin náà rí nínú àwọn tí wọ́n jẹ́ alákòóso tí wọ́n ń darí wa tí wọ́n sọ wípé ẹ̀yin èèyàn wa ẹ ní sùúrù ẹ febi mọ́nú. ǹjẹ́ àwọn náà ń febi mọ́nú bíi tiwa? ẹ̀hún tí ò jẹ́ káyé rójú náà lélẹ́yìí, ẹni tó fẹ́ sọ fáwọn èèyàn pé ẹ mọ̀ ṣe lè ọ̀tọ̀ ní nǹkan tó wọ́n ń ṣe, ó wá di pé ọ̀rọ̀ mi ni ẹ tẹ̀lé, ẹ mọ̀ sì tẹ̀lé ìwà mi. Eléyìí ni ò jẹ́ káyé ó ní kò jẹ́ káyé ó nítumọ̀. Òun náà ló jẹ́ kí àbòsí pọ̀ láàrin ara wa. Lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń rò pé gbogbo àwọn ìmọ̀ràn àtàwọn ìṣítí tó dáa tá a fẹ́ fún àwọn ènìyàn, a rò pé àwọn ènìyàn ẹlòmíì nìkan ló dáa fún, àwa gan ò rò pé ó dáa fún rárá wa. Torí pé tá a gan bá nígbàgbọ́ nínú ohun tá à ń sọ ni, àwa gan la bá jẹ́ ní àkọ́kọ́ tá a máa mójútó ohun tá à ń ṣe. Káàtì mọ́ kó máa kàn jẹ́ wípé ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ìpàkọ́ onípàkọ́ láàrí ẹni ẹlẹ́ni ní ń bá ní rí tẹni ẹlẹ́kọ̀ọ̀kan. Ẹ jẹ́ káwa náà bójú wa ò bá tiẹ̀ tó pàkọ́ wa, ẹ jẹ́ á mú ọwọ́ wa lọ síbi ìpàkọ́, ẹ jẹ́ á fi ra ìpàkọ́ wa wò. Bó tiẹ̀ tún jẹ́ pé láyé tòde tòní a ti ní tẹlifóònù, ẹ gbé tẹlifóònù síbi ìpàkọ́ yìí, ìwọ náà ya fọ́tò ìpàkọ́ rẹ kó wá gbé ìpàkọ́ rẹ síwájú pé àṣebí ìpàkọ́ mi tiẹ̀ ṣe ríre. Ẹ jẹ́ káà náà máa wò pàkọ́ ara wa, ẹ má jẹ́ kó jẹ́ pé ìpàkọ́ onípàkọ́ nìkan la kì í rí, àwa gan ò rí tara wa. Torí pé ọ̀rọ̀ yẹn ìránnilétí nínú àwọn àbùkù tí ń bẹ fún àwọn ènìyàn ni. Àmọ́ gẹ́gẹ́ bí ọmọlúàbí èèyàn, ọmọlúàbí lẹni tó ń ṣe ìkápá láti lè borí àwọn kùdìẹ̀kudiẹ tí ń bẹ tó wà nínú àwọn àdámọ́ fún ènìyàn. Ìwọ náà pé rẹ ṣàkíyèsí èyí tó tiẹ̀ fẹ́ gbajúmọ̀ jù nínú àwọn ọ̀nà tá a sábà máa fi ń sọ̀rọ̀ sí àwọn ẹlòmíì láì jẹ́ pé àgán rántí pé ohun tí mò ń sọ fáwọn èèyàn èmi náà kù síbẹ̀. Ọ̀kan bẹ̀ ni pé báwọn èèyàn bá pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, pàápàá jùlọ bóyá ẹni tá a ti rí tipẹ́ tàbí ẹni tá a ti gbúròó ẹ̀ tipẹ́, ó lè jẹ́ bóyá ọdún méjì ọdún mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tá a sábà máa ń sọ ni pé ó ga fẹ́yìn o, ẹ kàn tí ẹ gbàgbé mi. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tá à ń sọ fún wípé ẹ tí ẹ gbàgbé mi, bóyá àwa gan ò tiẹ̀ wulẹ̀ pé wọ́n rí. Bóyá lọ́dún mẹ́ta sẹ́yìn tí tẹ́pẹ́ àti sọ̀rọ̀ kẹ́yìn, bóyá àwọn gan tiẹ̀ ni wọ́n kọ́kọ́ pè wá, àmọ́ wò ó rántí, àìsábà rántí, àsábà máa fẹ́ sáré kan lòmíì láwùkù pé ẹ kàn tí ẹ gbàgbé wa. Torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwa gan ò sábà kọ́kọ́ rò síra wa. Ẹ jẹ́ àkọ́kọ́ máa fi iná jóra wa ká tó fi jọ́mu ẹlòmíì. Ẹ jẹ́ àkọ́kọ́ máa fa abẹ́rẹ́ gúnra wa, abẹ́rẹ́ ọ̀rọ̀, abẹ́rẹ́ ìṣítí, abẹ́rẹ́ ìpenisákìyèsí. Ẹ jẹ́ ká kọ́kọ́ fi gúnra wa, ẹ jẹ́ ká kọ́kọ́ fi iná ọ̀rọ̀ jóra wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ, tí wọ́n mọ̀ yẹn kó láálí fún, tí wọ́n mọ̀ yẹn bá wí, ìbá ṣe pé bẹ́ẹ̀ làwọn náà ń bára wọn wí ni ayé ò bá nítumọ̀ jù báyìí lọ. Bá jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká gba ara wa nímọ̀ràn. Kì wá yẹ pé ká tún wá gba ara wa ní ìmọ̀ràn nìkan, ẹ jẹ́ káwa gan kọ́kọ́ lo ìmọ̀ràn wa. Ẹ jẹ́ kó jẹ́ wípé n tá à ń sọ fún àwọn ènìyàn, àríkọ́ṣe rẹ̀ nínú wa wa la lè fi tọ́ka pé èmi náà ti ṣe báyìí, mo ti ṣe báyìí. Ẹ má jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ mi ni ẹ gbọ́, ẹ má wò wá mi. Kó mọ̀ jẹ́ pé atótónu nìkan la kàn ń ṣe, ní ìgbìyànjú lórí pétọ̀ bó ni ààyè ṣe fẹ́ nítumọ̀ jù báyìí lọ. Ká kọ́kọ́ gbé láti ibi pé ebo gan lèmi gangan kù sí, ibi tí mo fẹ́ pè àwọn èèyàn lákìyèsí yìí. Jẹ́ kémi gan kọ́kọ́ pera mi sákìyèsí, kò àkíyèsí nìkan wà tó, àfi kémi gan ṣiṣẹ́ lórí ẹ̀. Ọ̀rọ̀ wa fún tọ̀sẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ. Ọlábísí Àkàndé òun ni òun lolóòtú ètò. Lẹ́ẹ̀kan sí, gba ara rẹ nímọ̀ràn kó tó gba ẹlòmíì ní ìmọ̀ràn. Mú ìmọ̀ràn ara rẹ lò kó tó di pé o sọ fún ẹlòmíì kó tó lò. Yóò jẹ́ kí ayé wa kó tó ní ìtumọ̀ jù báyìí lọ. Mo dá dúró níbí fún tọ̀sẹ̀ yìí, ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Kí Ẹlẹ́dùmarè kó ṣọ́ ìpàdé wa. Ó dìgbà.